ẹ̀yin ọ̀dọ́ Ìkòyí ṣe rí pé ẹ ṣe èrè ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń fa wàhálà ṣe rí pé ọ̀daràn gidi ni yín ṣé ìwà àmọ́ bóyá èpè ní ń jà yín ní Ìkòyí ni o bóyá ègún bẹ́ẹ̀ wọ́n ti fún yín lépè pẹ̀lú yín ò ní tẹ̀síwájú bóyá èpè ní ń jà yín kò yé mi ṣe rí pé alágbàkò ni yín so ẹ̀yin fẹ́ dá ọ̀ràn sí ọba lọ́rùn àtẹ̀yìn àtàwọn tí wọ́n rán yín ẹ̀ ní jẹun tó dáa àtàwọn tí wọ́n àtẹ̀yìn àtàwọn tí wọ́n rán yín pé ẹ lè dáràn sí ọba Ghandi lọ́rùn ẹ̀ ní jèrè o Ọlọ́run sì padà mú yín Mr. Fẹ́mi Ọlọ́run padà mú yín o ẹ wá bà nǹkan jẹ́ lọ ẹ wá ń lu àwọn èèyàn ní títì a sì níjọba ẹ̀yin ìjọba gbọ́lẹ́ wá fojú sí lánàá ẹ̀yin ìjọba ẹ̀yin ọlọ́pàá wa ẹ dákun ẹ lè máa sà wọ́n nígbà tí wọ́n ń bú wa nu nígbà tí ẹ rí àwọn ọmọ burúkú kan tí wọ́n sun táyà láì mọ́ sí láyọ̀tì ẹ sì lè kó gbogbo wọn kẹ́ kó wọn sínú túbú wọ́n wá ń dá àwọn èèyàn lọ́nà torí pé olóore wọn fẹ́ wọlé ẹ̀ẹ́dẹ́ kí wọ́n ò fẹ́ kó lórí wọn wọlé wọ́n wá ń mú àwọn èèyàn wọ́n ń dá wọn lọ́nà ẹ̀yin ìjọba ẹ̀yin ọlọ́pàá ẹ̀ sì ń wòran wọ́n sì jẹ́ lọ bẹ́ẹ̀ ẹ sì rí fídíò wọn o kọ̀yẹ́ kí ẹ ti máa sà wọ́n kágbọ́ pé tọ̀ àwọn ọlọ́pàá ti yà wọ́n ti kó gbogbo wọn o ẹ̀yin ọlọ́pàá dákun abẹ́yìn kẹ́tí ju o mo rò pé ayé àwọn ọ̀dọ́ yìí tí wọ́n ń ṣe yìí àwọn kan ni pé wọ́n sì lóbi láyé àwọn òbí wọn sì ń wo àwọn jèrè àwọn ilé mo wá rí pé àwọn tí wọ́n ní àwọn ilé wọn ò lè jèrè wọn ń tọpa mi lẹ́kún nù pé kò sí ọ̀nà tó fẹ́ gbà àwọn ọmọ tí wọ́n ṣe ń kan lánàá àwọn tó ní wọ́n ti fabẹ́ jóná bẹ́ẹ̀ mo sọ fún yín èmi kọjá ẹni tó wà ní ẹ̀dẹ̀nà dé o èmi ti kọjá gbogbo èyí bí a ti máa tún tá a ti máa táyé wá dé ayé tí mo wá yìí ara ò yẹn lọ dènà dé ara o èmi èyí sí yí báyọ̀ ń jàjà pé ẹ wá làwọn ìnìkún ó lù ọ ni èmi ò máa dúró bá mi ẹ bá wílójú gbogbo àwọn ẹbí rẹ ní sọ wọn bọ wí à ń lọ mú yàn kọ̀rọ̀ kọ́ torí èmi kò ní sọ tí n bá ní evidence fún gbogbo ẹ̀yin tó ẹ jẹ́ oníbẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹ́ńkò tẹ́ ẹ jẹ́ àgbààgbà tẹ́ ẹ lè bá àwọn ọmọ àná wí ẹ ti fẹ́ẹ̀lì o tẹ́ ẹ jẹ́ tí ogun tí wọ́n ń ṣe yẹn kó succeed ẹ fẹ́ẹ̀lì woefully ẹ fẹ́ẹ̀lì ó sì dùn wá ẹ dákun gun tẹ́ wá ṣeun ẹ dákun talẹ̀ wá fi ṣe ṣètò ọba Ghandi lẹ fi ṣe ni abẹ́ síra yín tí ọba Ghandi lẹ ṣe ó ní abẹ́ ṣe ọjọ́ ọ̀la yín tí àwọn tí ó fẹ́ tẹ̀lé ọba wa lẹ́wà fi ṣe ní abẹ́ ṣe àwọn tẹ̀yìn náà àwọn tí ń bọ̀ nílùú Ìkòyí tó ní wọ́n padà fún yín lépè wọ́n fún yín lépè o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dán nǹkan wò lánàá tẹ́ ẹ ń sun táyà gbogbo àga tí wọ́n kó wá ẹ sì bà àga jẹ́ ẹ dákun tí wọ́n wà lọ́gbọ́n ọ̀gá ọba Ghandi ni ẹ bá báyẹ bá ṣe èrè ẹ dákun tẹ́ ẹ ṣeun nísìnyí kí ni ìtumọ̀ rẹ̀ nísìn ọba fẹ́ wá olóhùn fẹ́ wá jọba ń lu yín torí abẹ́rẹ́ náà lẹ wà tẹ́lẹ̀ ọba wò pé ẹjẹ́ apàyín pọ̀ ọmọkọ kí ni bẹ́ẹ̀ kò yí ganan inú àwọn ìlú tẹ̀mí yìí tẹ́ pé ẹ lọ bẹ̀rẹ̀ kò yí mánu ọba wà ní Ìkòyí lé ní èmi tí mo gbé mánu ọ̀dẹ́ kò yí rè nígbà níjọ ìgbà táwọn òpé kúlì yan ọmọ níjọ àti gbédé bẹ́ẹ̀ èmi ni mo lọ ní station èmi ni mo lọ rẹ́gísítà rè bàtà náà sí mánu wọn gbà yẹn ìkóní bẹ́ẹ̀ kò yí lẹ́yìn station nìkan police station náà mẹ́jọ lọ bẹ̀rún kò sí nǹkan kan tá a lè sọ pé tá a lè lè qualify ìdí kankan nípa ìlú lélẹ̀ tẹ́gbẹ̀ èèyàn ọba máa jà yín níta ẹ ṣe lánàá yẹn wà lẹ́ẹ̀ ní ṣe Ọlọ́run bá rán Mèsáyà sí yín ó là ń sọ fẹ́yìn olówó gbọ́dọ̀ ń bẹ lóògùn abẹ àtẹ̀yìn tẹ́lẹ̀ àtẹ̀yìn olóṣèlú òsì lóògùn mọ̀sán náà tẹ̀ ń bẹ́ máa yẹ̀yẹ́ ọba Ghandi tẹ́ ẹ̀ fẹ́ fún ṣẹ́ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ rí nǹkan kan ṣe kọ́bọ́ tó dé sílùú ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ̀ rí nǹkan kan ṣe ẹ̀ wá ń tọrọ ẹ̀ wá ń sọ pé ẹ bá wọn kan ṣe iṣẹ́ wà á tẹ́ fún ṣẹ́ dákọ̀ wọn mú wọn jáde sẹ́yìn la bẹ́ jẹ́ ilẹ̀ ṣe tí ó máa jẹ́ benefit gbogbo ọmọ ìlú yẹn là ń bí yín léèrè ẹ rí nǹkan kan ṣe ẹ wo ẹ fẹ́ẹ̀lì ọba kan wá dé ọba tó yẹ kẹ́ ẹ kún lọ́wọ́ ẹ dákun hello yes sir hello mo ń gbọ́ yín hello ṣé wà. ẹ kí n gbé padà lọ́mọ àwọn programu náà má kún padà ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá ẹ gbé padà. Collier, share your music, share your love. ẹ dákun tí ò bá wá jẹ́ pé wọ́n ti ṣàṣìyín èpè ń jà yín ọba tó fẹ́ wá pé kọ́tọ̀ kí ló kú lùyìn kábàáyé tó lùyìn ṣe ẹ wá dáná ọ̀tẹ̀ ẹ wá gbé nǹkan ẹ blọ́ọ̀kì ọ̀nà pé kọ́ bá wọn wọlé
tọ́ níbẹ̀ yẹn náà mo wá rí fídíò kan nǹkan kan tó pa mí lẹ́kún ni pé ẹ fẹ́ kí ìlú yín ó gòkè sí ó ní pé mo wo àwọn tí wọ́n ń lu àwọn yẹn lánàá mo rí pé gbogbo yín pátá lọ́jọ́ iwájú tó dáa gbogbo yín ọ̀dọ́ tẹ́ná ọ̀dọ́ sì ní yín sá ẹ̀kejì mo wá rí bàbá kan tí wọ́n ń lù nǹkan nínú àwọn nǹkan tó gbé mọ́sọ̀ náà nìyẹn o ẹ bá mi share program yìí ẹ̀dẹ̀ tẹ love and like bàbá yìí nǹkan ẹ̀wọ̀n fídíò bàbá yẹn náà bàbá yẹn wọ́n ń lu bàbá yẹn wọ́n ń tírẹ́tì ni ẹ̀ wọ́n ń tọ́jú ẹ̀ pé àní sọ pé kò ní dáa fún ọba tìlú tí wọ́n ti ọ̀jẹ̀ ni o tó gbọ́ lórí ibú ni ọmọ ọ̀sẹ̀ tí ń kókó bá ya rẹ̀ kọ́ máa ṣépè fún ọba Ghandi bàbá yẹn wọ́n ń lu bàbá yẹn mò ń wo bàbá bí wọ́n ti ń lù ú bàbá wọn ò sì ní kinní kan wọ́n sì ń lu àgbàlagbà omi sì ń bọ́ lójú mi bàbá yẹn wọ́n ń lu bàbá yẹn wọ́n ń lù ú pé àní kò bú ọba Ghandi wọ́n ń lù ú àní bú ọba Ghandi bàbá yóò sì wí nǹkan kan ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi ọkọ̀ jù ẹ jẹ́ kí ẹ wo bàbá òun fúnra yín bàbá yẹn bóyá wọ́n deserve compensation àbí compensation àbí wọn ò deserve ká kí wọn mo fẹ́ kẹ́yìn èèyàn láti lè kẹ́ ẹ sọ torí irú sincerity tí bàbá yẹn ní sí ọba ọba ọmọ ẹni tá à ń sọ yìí o ọba Ghandi ọmọ wọn o àbá yẹn ò pé bẹ́ẹ̀ bá tiẹ̀ pa mí èmi ò bu ọba olóríire tálẹ́ hello ẹ gbé padà bàbá yẹn pé èmi ò bu ọba olóríire ẹ bá ń wo fídíò yẹn ẹ dákun ẹ bá ń wo. ẹ gbọ́ àwọn nǹkan tí ń ṣépè fún ọba tiwa ẹ̀yìn ọlọ́pàá ẹ̀sìn lè kó wọn ọ̀gá o hello. ṣé àròsọ fi nìyẹn. yes sir. ètò ni o. afẹ́ dá sí ọ̀rọ̀ ètò ni o. ìbílẹ̀ tí ń pè wá orúkọ yín sà. ó mọ̀ ṣọ́ ni. Mr. Joseph mo gbọ́ yín sà. ṣe rí gbogbo tí wọ́n ṣe nípòlú. yes sir. nínú ọyẹ kẹ́yìn wa tó máa dùn mí. torí pé ọlọ́run fún wa ní ìmọ̀ ọlọ́run. ìmọ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé. ṣáwárí gbogbo àwọn ọmọ tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹni ọba lọ́jọ́ wájú. ẹni òbí tó bá ní ìrònú wípé títọ́mọ nínú ọmọ ìdá lọ́jọ́ wájú. ìjọ ẹ̀rọ. wípé ọmọ náà tó náà bá wá ronú wípé òun ní ọjọ́ wájú. wọ́n rán wọn iṣẹ́ náà òun ọyẹ kó náà mọ̀ lè dàbí wọn lọ́jọ́ wájú. pọ̀ mọ́ wọn. ohun kẹta dákó gbogbo àwọn ọmọ yẹn jọ ó lẹ́kùn tó ń ṣe gbogbo ẹ̀ ta ló dáa fún rí nínú ìdílé wọn. ẹni ọba dáa fún tó lẹ́ni tó dáa fún nínú ìdílé I am telling you gbogbo tó ń ṣe lánàá kò ní bá wọn dá sí. ó ti wá dùn wípé a ní ọba òye ìfẹ́ kábùkù ní Ògbómọ̀ṣọ́ àti orúkọ wọn tó orúkọ kábíyèsí ni wọ́n fẹ́ fi bàjẹ́ lánàá. bẹ́ẹ̀ni Ọlọ́run ni ọgbà fún mi. pé òsì bí wọ́n ṣe lè ṣe àwọn tó wà ń di ẹ̀ àfi tí ọba sí Ọlọ́run lókè yóò tù láìpẹ́. ológun Ọlọ́run. wọ́n àwọn ọmọ tó sì lọ́wọ́ sí i tí wọ́n bá lọ sáàfin tí wọ́n lọ bẹ̀bẹ̀ wọn ẹ lè rọ́nà lọ kì í ṣètò. wọ́n bẹ̀bẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n láìpẹ́ yẹn kò sí ètò lè rọ́nà lọ́nà wọn. wàláì. wọ́n fẹ́ ti parí rẹ̀ ni tí wọ́n lé nínú gbogbo àwọn tí wọ́n ń ṣe kátàkátà l'Ógbómọ̀ṣọ́ ọmọ rẹ̀ wà ní àwọn tí ń gẹ́wó ìwò lánàá. wọn ò sí bẹ́ẹ̀. ọmọ mi nìkan kan ló wọ́n bẹ̀. bẹ́ẹ̀ni. bí àwọn ọmọ wọn pamọ́ láwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ ibi. sànú wa ṣe rí òṣì tó ti pọ̀ ní orílẹ̀-èdè wa nípa gbogbo ilé. àpọ̀ tí wọ́n interview bàbá àgbàlagbà ẹ ti rí egun ọrùn bàbá nǹkan tó ti yọ láti fún ní 10,000 naira bàbá ti lérò fún òtí rí nǹkan mọ̀ fún ọjọ́ iwájú àwọn ọmọ wọn gbà. ní lọ́wọ́ àwa wà lẹ́yìn ọ̀ka sí ìfúwa ọ̀ka Ghandi kábíyèsí báyìí
kábíyèsí o. àrò lọ. ẹ ṣeun gbà yín lọ́wọ́ a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. all right sir ẹ ṣeun gan.